kí ló dé tó fi jẹ́ wípé owú jíjẹ, ìlara, kẹ́nimọ́nì ó pọ̀ láàrin àwọn òṣèré Nollywood, especially àwọn òṣèré Nollywood Yorùbá. Wọn ò kí ń fẹ́ra wọn fún rere. Tí wọ́n bá ń ṣe nǹkan rere, àti bára wọn share àti bára wọn ṣe ó máa ń ní wọn lára. Ṣùgbọ́n tí ìkan nínú wọn bá ti kú pẹ́rẹ́, ẹ rí wípé wọ́n máa ń yára láti tètè wá gbé jáde. Ṣe lẹ́ẹ̀mọ́ rí tí wọ́n máa gbé fọ́tò káàkiri RIP RIP lóríṣiríṣi òun lẹ́ẹ̀mọ́ rí. This is sad. Kò sí èyìnbó tẹ̀ ní rí tán nígbà tí èèyàn bá ti kú. Ṣùgbọ́n kí ló dé tó fi jẹ́ pé tán bá wà láyé wọn ò kí ń support ara wọn lóòótọ́. Ẹ rí wípé nígbà tí actress Orwell Ademola èyí tó kú láìpẹ́ yìí, gbogbo àwọn òṣèré yìí ló tún jáde tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe RIP RIP. Àwọn tó sunkún sunkún, àwọn tó ń pariwo wípé ọjọ́ mélòó kan la ríra, àná la ṣe ríra, ó wá síbi ìnáwó kan táwọn ń pàdé lóríṣiríṣi. Òun la rí àwọn òṣèré yìí èyí tí wọ́n ń post picture Orwell Ademola. Ibẹ̀ náà láti rí àwọn kan lára àwọn òṣèré yìí náà táwọn náà jáde tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń gbé àwọn fọ́tò àwọn tó ti kú yìí jáde pé mélòó nínú wọn òun ló celebrate wọn nígbà tí wọ́n wà láyé. Wọ́n ní láàrin àwọn òṣèré yìí, wọ́n ní tí àwọn bá ń ṣe nǹkan oríire, bóyá táwọn bá ṣe fíìmù jáde, wọ́n ní ọ̀pọ̀ nínú wọn ni wọn ò kí ń bá wọn promote, ni wọn ò kí ń bá wọn share. Wọ́n ní kódà wọn ò kí ń ṣe bí ẹni pé àwọn ríṣẹ́ àbí rí fíìmù tí àwọn bá gbé jáde. Wọ́n ní ṣùgbọ́n gbàrà tí wọ́n bá ti gbọ́ wípé ẹnìkan kú, gbogbo wọn ni wọ́n ò tú jáde tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní gbé fọ́tò káàkiri. Ẹ rí wípé àwọn bíi mélòó kan wọ́n jáde wọ́n wá sọ̀rọ̀ nígbà tí Orwell Ademola tó kú. Ibẹ̀ náà láti ráwọn kan tí wọ́n sọ wípé àwọn tí wọ́n ń jáde tí wọ́n wá ń sọ̀rọ̀ yìí, wọ́n ní eye service ni wọ́n ń ṣe. Wọ́n ní ẹnìkan kò gbọ́dọ̀ kọ́ àwọn èèyàn bí wọ́n ṣe dárò ẹni tó bá ti kú lóríṣiríṣi. Òun là rí ẹ̀yin tèmi. Irú àwọn ọ̀rọ̀ báyìí ó ti jẹ́ kí ìkùnsínú kó wà láàrin àwọn ẹgbẹ́ òṣèré yìí tó fi jẹ́ wípé kò sí ìfẹ́ láàrin wọn rárá. Báyìí la ṣe rí gbajúgbajà òṣèré èyí tí a mọ orúkọ rẹ̀ sí Abíọ́dún Òkèowó tí gbogbo ayé mọ̀ sí Ọmọ Bọ̀tí, èyí tó jáde tó sì bẹ̀rẹ̀ sí ní fi ohùn lẹ̀ wípé kí ló dé tí àwọn èèyàn ṣe rí báyìí. Ó ní òun ò tí ì ṣe fíìmù tara òun kankan jáde rí. Ó ní ṣùgbọ́n àwọn fíìmù àwọn èèyàn tí wọ́n ṣe jáde ó lóun ò lè mọ̀ share rẹ̀. Ó ní àtàwọn tí wọ́n fi ránṣẹ́ sóun àtàwọn tí wọn ò fi ránṣẹ́ sóun, ó lóun ó ṣàgbé sí orí page òun láti bá wọn share, láti bá wọn market ẹ̀yin tèmi. Ó ní ṣùgbọ́n ó yà òun lẹ́nu nígbà tí òun gbé fíìmù òun jáde. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí òun bá share fíìmù wọn, ó ní kò séyìí èyí tó bóun promote fíìmù òun tí òun ṣe gbé jáde. Ẹ̀yin tèmi, arábìnrin yìí ó sọ̀rọ̀ nínú fídíò yìí ó pọ̀. Kó tó di wípé ó sọ̀rọ̀, ó gbé àwọn àtẹ̀jáde kan sí orí péjì ẹ̀ láti fi call attention àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀. Gẹ́gẹ́ bí nǹkan tó kọ síbẹ̀, ó ní I want to address two categories of people in my industry. First, actors who feature in movies but make it difficult to support the producer when it is time for promotion. You people are not good. All you are showing is how wicked and unsupportive you can be. Second, some colleagues who are extremely stingy with support. With my full chest, I can confidently say I have promoted many movies I did not even feature in. I did it willingly because support costs nothing. But some of you are so full of hate, envy, and ìwà òṣì that supporting others feels like a burden to you. You see another person's progress as a threat instead of
inspiration. Ẹ wò lábẹ́ àwọn àtẹ̀jáde yìí ó tún wá kọ síbẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà bó ṣe dùn ọmọ bọ̀tí tó. Ó ní to the ones who show up when asked and those who show up without even being asked and genuinely supported, God bless you. The sky is big enough for all of us to fly. Stop the hate. Eléyìí ni àtẹ̀jáde èyí tí ọmọ bọ̀tí èyí tó gbé sí orí péjì rẹ̀ látàrí fíìmù ẹ̀ èyí tó gbé jáde tí àwọn colleagues ẹ̀ tí wọn ò sì bá share, wọn ò bá promote, wọn ò support ẹ̀, wọn ò bá ṣe nǹkan kan. Bẹ́ẹ̀ sì ni ó ní gbogbo ìgbà tí àwọn bá gbé fíìmù jáde ó lóun máa ń bá wọn gbé sí orí péjì òun. Ọ̀rọ̀ yìí dùn actress ọmọ bọ̀tí débi wípé ó sì bẹ̀rẹ̀ sí ní bọ́ fún àwọn òṣèré yìí. Ó ní onílara ni wọ́n, ó ní kẹ́ni mọ́ni ni wọ́n. Ẹ̀yin tèmi, ó ní kí ló dé tó fi jẹ́ wípé iṣẹ́ rere àwọn èèyàn ó máa ń bí wọn nínú. Ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ nínú fídíò yìí, ẹ̀yin tèmi. Okay, I know that a lot of you will start, Bíọ́dún tí ó kì í sọ̀rọ̀, Bíọ́dún tí ó kì í sọ̀rọ̀. No, it's not about Bíọ́dún tí ó kì í sọ̀rọ̀. You see, when you know that you deserve something, speak up. I have posted a lot of movies that I did not even feature in. Mi ò produce movie kankan since 2013. And if you check my page, apart from àwọn tí mo ti archive, I have been supporting people. Ẹlòmíì tí ó bá gbé movie ẹ̀ wá bá mi gan fún ara mi, máa wọ DM ẹ̀. Màá ní send your movie, let me post for you. Ẹ wá rí irú ẹni yẹn, ó wá ṣe movie, ẹ lè support ẹ̀, ṣáà jẹ́ níyìn ni. Kí ló ń bí yín nínú? Èmi fúnra mi ṣáà ni mo stop acting, kò ń ṣe wípé kíní. Mo dẹ̀ tún wá ní mo ti dé nìyẹn, ẹ lè support. A lot of my colleagues, ẹlòmíì gan kó má jẹ́ film, kó jórin ló kọ, mo máa wọ DM ẹ̀, màá ní send it. Let me promote for you. I am a supportive person. Mo máa support àwọn èèyàn gan. Ó wá jẹ́ pé mo wá wò pé ẹ dúró ṣé bẹ́ẹ̀ ni wà mi ò dá tó ni. Lẹ́yìn Kenny George, Bọ́láńlé Salisu, yes, Regina Chukutu came to my DM. Bímpé came to my DM to support me. If you check, you can count the numbers of my colleagues that supported me. Iyabo Ojo, Bọ́dáláìdé Ọlábánjí, Dípọ̀, Jamiu, Ọpẹ́ Ayéọlá. I don't want to miss out names. I mean, you can count. Kí ló dé? Kó jẹ́ YouTube movie jù bẹ́ẹ̀ lọ. Even if you cannot put it on your page, put it on your story. Èmi tí mo ṣe YouTube náà ni mo máa ṣe cinema. Ṣé ẹ̀ ń fọ́ ni? Kọ́lọ́hun má pa wá, kíkú má pa ẹnì kankan wa lórúkọ Jésù. That is why I posted something the day Orwell died, because I was angry, because nǹkan tí ò dá lẹ máa fẹ́ post. Tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ sí yàn, gbà ẹ lẹ máa bẹ̀rẹ̀ sí ní máa post àwọn post òṣì. Ìkànnì ẹ̀ẹ́dà. I am calm, but I'm not stupid. And like I said, my calmness is more of the fear of God and good upbringing. It's not because I cannot talk. Think about ọwọ́ mi lẹ́nu máa sọ̀rọ̀. Anyways, support you, support Ọlọ́run mi, Olújọ mímọ́, ó ti ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀, ṣí ọ yín. Àbẹ́ẹ̀rí báyìí, tá a bá wò lóòótọ́, n tí ń ṣẹlẹ̀ nínú àwọn ẹgbẹ́ òṣèré yìí, kò sí ìfẹ́ láàrin wọn. Kódà wọn ò fẹ́ rere fúnra wọn bó ti wulẹ̀ kó mọ̀. Ṣùgbọ́n tó bá ti ń di wípé èèyàn ń kú, nǹkan ṣẹlẹ̀, ìgbà náà lẹ́rìí wọn tí wọ́n ó jáde tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dárò. Eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀. Tá a bá tiẹ̀ lè support ara wa pẹ̀lú owó, iṣẹ́ tẹ̀ ń ṣe tó jẹ́ pé ẹjọ́ wà lẹ́nu ẹ̀ náà ni ó yẹ kí ẹjọ́ mọ support ara yín, kẹ́ mọ bára yín promote tí ẹ bá ti ń gbé fíìmù jáde. Ṣùgbọ́n irú àwọn wà báyìí kò bójúmu rárá. Ìdí tí àwọn òṣèré tí wọ́n fi ń ṣe tí wọ́n ṣe yìí, àwọn náà ló yé oyè wọn. Ẹ̀yin tèmi, kí ni tẹ́yin náà rò lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí? Ẹ fi dáhùn yín, ẹ fi sí orí comment section. Ẹ jẹ́ ká jọ sọ. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ jẹ́ ká jọ sọ, ẹ jẹ́ ká jọjọ. Ire o.